Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bùtẹ́ tí ń gbọ́ wa. This is DJ Naija. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ láàrin Rolex D àti Taye Currency àti ikú bàbá Rolex D, òun ni Abidjan ti jáde o pé lórí bí gbogbo kìíní ṣe ń ṣẹlẹ̀ tí màmá Rolex D tí àwọn èèyàn kan ń tàn wọ́n tí wọ́n ní ó yá nílé ẹjọ́. Wọ́n ní kò ń ṣọ̀rọ̀ yá nílé ẹjọ́ o. Wọ́n ní alágbára fọwọ́ rẹ́yàn jẹ, òun ní kí alágbára fẹ́ fi ọwọ́ agbára ṣe láti fi rẹ́yàn jẹ ni o. Pé wọ́n ní màmá Rolex D òun ló jẹ́ kí kinní máa gùn báyìí. Ẹ wò ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Rolex Don. Ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Abidjan bí gbogbo rògbòdìyàn yìí ṣe ṣẹlẹ̀ bó ṣe di pé bàbá Rolex D kú, òun ni Rolex D ń po ẹ̀jẹ̀, òun ló fà á tí bàbá ẹ̀ fi kú. Ẹ wò eléyìí ó gbẹ̀nù tán, ẹja àjọgbọ́ lẹ́nu Abidjan. Mo kí gbogbo yín níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní àsìkò tí fídíò mi yìí tó bá dé bá yín. Fídíò mi yìí mo ṣe láti fi bá àwọn fámílì méjì sọ̀rọ̀. Fámílì Rolex D tó níṣù pẹ̀lú Alhaji Akande Adebisi Currency. First of all, mo kọ́ kí gbogbo fámílì Rolex D wípé ẹ kú ara fẹ́ra kù tí bàbá Rolex D tó jáde láyé lórí pé wọ́n ní shock pé tí bàbá náà gbọ́ nípa pé Rolex D sick, ó ń pọ ẹ̀jẹ̀ ní ìyẹn àtìmọ́lé tó wà, ó mú bàbá yẹn ní shock. Mo kí gbogbo ẹbí ẹ kú ara fẹ́ra kù, kí Ọlọ́run wa gba àbọ̀ bàbá, kó bá wa pa ṣe wọn rẹ́, kọ́lọ́ bá tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀. Iwájú tán fi sílẹ̀ kò dáa, ẹ̀yìn tán dẹ̀ fi sílẹ̀ náà kò mọ́ bàjẹ́. Gbogbo ẹbí mo kí yín. Let's go to the point. First of all, mo kí brother mi Boku Jaka wípé ẹ kú àdúró tì. Mo dẹ̀ kí Alia Saga pé ẹ̀yin náà ẹ kú àdúró tì. Mo wá darí fídíò lọ sí ọ̀dọ̀ gbogbo ẹbí Rolex D, especially mami Rolex D. Mama, lórí ọ̀rọ̀ ọmọ yín ni mo torí ẹ̀fẹ̀ bá yín sọ̀rọ̀. Ẹ wojú mi dáadáa. Orúkọ tèmi ni Alhaji Komorudeen Ayinde Abiodun. Màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ tọ́jú fídíò yìí nítorí ọjọ́ ọ̀la. Kí nìyí? I may come back. Ṣé rí ìdí tí mo fi ní kẹ́ bá mi, mo fẹ́ bá yín sọ̀rọ̀? Mama, ṣé abiyamọ ni yín àbí abiagba? Torí gbogbo abiyamọ tẹ́mi mọ̀, wọ́n máa ń sáré báyìí ọmọ wọn ó ṣe dáa ni. Mami, eré kí lẹ̀yin sá lórí ọ̀rọ̀ Rolex D? Ṣé ń sáré kí Rolex D káyé ẹ̀ dáa kẹ́ ẹ̀ jèrè ẹ̀yin? Àbí gbogbo eré tẹ̀ ń sá fún Rolex D bó ṣe máa ní kọsẹ̀ tá a máa ní fàsẹ́yìn lẹ̀ ń sá? Ọlọ́run ní gba Rolex D lọ́wọ́ yín. Ẹ ní fojú sunkún Rolex D. Mama, but act fast. Ṣẹ́rí, wọ́n gbé ń jókòó lórí ṣíà, wọ́n tẹ kámẹ́rà sí lójú kẹ́ ẹ máa sọ̀rọ̀ yẹn. Ìsọkúsọ lẹ́ ń sọ o. I'm sorry to say that. Mama wa lè jẹ́ abiyamọ lèmi náà. Mo ti bímọ, àwọn ọmọ mi ti ń bímọ nílé ọkọ. Màá sọ òdodo fún yín, mama. You fail as a mother. This àwọn side kan lórí ọ̀rọ̀ Rolex D. Mama, àgbàlagbà nìyí náà. Ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pòwe pé àgbà tí ò bá ti kẹrùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Ohun tẹ́ẹ̀kẹ́ láti fi sọ̀rọ̀ nígbà tí Rolex D tó jáde tó ń ṣe fídíò tó ń búlì, òun ló padà ṣẹlẹ̀ yóò. Mo rí fídíò tẹ́yìn náà ṣe nígbà kan. Tẹ́ni gbogbo nǹkan tí Rolex D sọ, ẹ ló dodo ni. Ẹ ló lẹ́rìí ẹ̀rí ẹ̀ wà. Ẹ lẹ́ẹ̀mọ ọ̀pọ̀lọpọ̀ ń pa ẹ̀. Náà nígbà tán ti mú Rolex D mọ́mì, ìgbà tẹ́ ní ẹ òdodo ni,
àwọn ẹ̀rí bíléèdì ẹ ó ṣojú yín àwọn ẹ̀rí wà wáyé tẹ́ fi ẹ̀rí yẹn sì kẹ́ ẹ fi bring ẹ̀rí yẹn kẹ́ ẹ fi gbé jáde láti pé kí wọ́n lè free ọmọ yín ẹ jẹ́ kí n sọ ọkàn fún yín mọ́ mi ẹ wá màmá àti kó àtàyè rẹ̀ zi ọwọ́ yín ló wà o ẹ̀yin lè dìímú màá bẹ̀ yín àwa like rẹ̀ zi mo dẹ̀ máa ń gbọ́ orin ẹ̀ olólùfẹ́ ẹ̀ ní mi táàbà ní báyìí sòdodo ọ̀rọ̀ ajẹ́pàwà kò fẹ́ràn rẹ̀ zi táwọn kan bá ń tàn yín wípé kán lọ kóòtù bá ṣe tàn yín nígbà tó máa ń ní pé tọ́ra ẹ̀ sì wà ní police station tó yẹ kẹ́ ẹ ṣe the meaningful wọn ní ọwọ́ ọ̀la ni wọ́n fi gbà lójú màmá ọwọ́ agbára kan náà fẹ́ lò fún ọwọ́ ọ̀la náà fẹ́ lò fún alágbára ò ní nǹkan méjì ju kó fagbára rẹ̀ ráyàn jẹ lọ o màmá ọmọ ọ̀lẹ ni kó ṣe jẹ́jẹ́ o tọmọ ọ̀lẹ bá ti lọ bẹ́ sálágbára dandan lálágbára fọwọ́ agbára gbé o àti pé nǹkan tí wọ́n mú Rolex D tí wọ́n mú sí yẹn tó sọ sí Alhaji Taye Currency yẹn ṣó lẹ́ẹ̀dì ẹ̀ lọ́wọ́ ṣó dá yín lójú màmá àtàwọn tó ń dìvẹ́ǹdì Rolex D ṣó ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ìkan oṣù fẹ́ sọnù ẹ̀ ó ní tí mo mọ̀ kó máa wà one of the point tí wọ́n bi Rolex D ni pé Rolex D ní Alhaji Taye Currency fẹ́ pa Alhaji Alabi Pasuma ó fi kinní kan dọ̀bà lóun fẹ́ pa ẹ̀rí dẹ́ wà mo gbọ́nu fídíò kan tó ṣe nítorí mo gbọ́ fídíò mo ní ọmọ ilé ẹ̀ ti lọ fẹ́ mu jáàmù báyìí o nǹkan tó sọ yìí tẹ́lẹ̀ bá wà fáìn tí ó bá lẹ́rìí wọ́n máa gbé o mo sọ gbà yẹn mo sọ fún àwọn àtàjọ gbọ́ fídíò yẹn gbà yẹn lẹ́yìn ẹ̀ ni mo gbọ́ pàtí arrest yẹn ṣe rí cyber bully òfin inú Germany òfin ní Nàìjíríà ni o nǹkan tó fi bully ẹni yẹn orúkọ tó pé yẹn tó bá ti nẹ́rìí tó lè prove nǹkan tó sọ ń pẹ́ yẹn ó máa ṣẹ̀wọ̀n o Rolex D ò ní ṣẹ̀wọ̀n ẹ má ti Rolex D lọ síbi tó ti máa lọ ṣẹ̀wọ̀n màmá ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín o ẹni tí Rolex D ní Currency fẹ́ pa yẹn ìlú ni o Nàìjíríà ni o olùdùnnú gbogbo ẹ̀dá ni o olùdùnnú ti yín olùdùnnú ti wá iná ni o kò sẹ́ni tó máa gbọ́ pé nìkan fẹ́ parú ẹni yẹn tínú ẹ̀ máa dùn o Taye Currency ní right kó fọlọ́pàá gbé Rolex D gbà tó rẹ́ kó ní pọ́ìntì tó lò ní proof tó bá lọ kó kò sọ pé ò ní proof ń sìn wọn ní ọ̀rọ̀ ẹnu lásán ni kí ló dìlé ọmọ yín síbẹ̀ tó fi jọ pé proof làwọn ọlọ́pàá yẹn nídìí o tó ẹ bá mọ̀ pé kò ní proof màmá ẹ pé àwọn àgbààgbà agboolé ẹ pé àwọn àgbààgbà lóríṣiríṣi ẹ lọ sí family Taye Currency ẹ lọ bẹ̀ wọ́n wọ́n ti bẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ kọ́ nìyẹn go and do a meaningful proper ẹ̀bẹ̀ proper apology ẹ lọ ṣe ń bẹ̀ ẹ lọ ṣerú tí family ta lọ náà tí wọ́n lọ ṣe nílọrin tí wọ́n yíra mọ́lẹ̀ kan tó fi ọmọ wọn mọ́ nìyẹn ìyá ta ló lòun ṣiṣẹ́ mọ́dà irú yẹn ni kẹ́ ẹ lọ ṣe o ok brother mi bókúta kà ṣe fídíò kan ó ní ẹ tó fẹ́ ẹ̀pù di Rolex D owó ni wọ́n need wọ́n fi gba lọ́ọ̀yà ṣẹ́yìn náà ti rí kò sọ́wọ́ wọ́n rèsì fọ́ǹdì fúláì kan fi gba lọ́ọ̀yà ẹni tó ń bá ṣẹjọ́ yìí tó bá pè pán nídìí 10 million ó máa kólẹ̀ o láàrin ọjọ́ méjì o ẹ mọ́jẹ̀ pọ́n tì yín mọ̀mọ́ débi tẹ́ máa lọ ti ọmọ yín débi tí kò yẹ kó dé o láàrin oṣù kan ẹ mọ́jẹ̀ kí n parọ́ fún yín mọ̀mọ́ tí Rolex D ò bá ti ní proof bí tóun àti Currency fi jọ ń sọ kì í ṣe tọrọ ẹnu o tí wọ́n máa wò báyìí pé proof rèé olójú ọmọ yẹn á ṣẹ̀wọ̀n o ẹ wá family ẹ lọ bẹ̀bẹ̀ Pasuma ló fẹ́ pa o Taye Currency ní ó ní right láti arrest the Rolex D o kó wá proof o ibi tó ti bá sọ o kó pẹ́ẹ́lì tó ló wà lọ́wọ́ ń wá o Pasuma lu ni o country ni o ẹni tó fẹ́ pa yẹn tó bá sọ sí tó bá pa Pasuma Nàìjíríà ló pa o Yorùbá ló pa o ìdùnnú ló pa o àwọn ayé àwọn kan ló pa o wọ́n lo bọ́ǹbù Nàìjíríà onílò ló bọ́ǹbù Nàìjíríà wọ́n ní bó lójú bọ́ǹbù sí olójú bọ́ǹbù sábùjá yóò kí ṣe Nàìjíríà Àbújá olórí ìlú Nàìjíríà ni o
ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti mọ̀ pé kò ní proof màmá Ọlọ́run ní Rolex D pa yín lẹ́kún ẹ wá àwọn àgbààgbà ẹ kó wọn jọ ẹ lọ bá wọn ẹ bẹ̀bẹ̀ kàn fi ọmọ yín sílẹ̀ o ọmọ ó sìkì tó bá lọ kú sọ̀rọ̀ pólísì tó lòdì ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ kú sọ́dọ̀ àwọn ọlọ́pàá òkú ìjọba ni o kò sẹ́jọ́ kan tẹ́lẹ̀ bá wọn fà o kò sí o kódà bẹ́ẹ̀ náà ní ìdí òkú olódì ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì àtúnikẹ́ sanwó ni o ẹ jọ torí Ọlọ́run màmá ẹ pe àwọn àgbààgbà nù lé ẹ má tẹ̀tí gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ fún yín o ẹ lọ sí fámìlì Táyé Currency ẹ lọ bá yẹ Mojísọ́lá Àyà Currency ẹ lọ bẹ́ẹ̀ kó bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ Alhaji Táyé Currency tá bá ti bẹ̀yìn náà ẹ gbójú bẹ́ẹ̀ ẹ mo mọ̀ pé lóòótọ́ ẹ ní right kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe yẹn nítorí ọjọ́ ọ̀la tiyín àtọjọ́ ọ̀la àwọn ọmọ tiyín lórí ẹ tí wọ́n náà fẹ́ pa yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ó fẹnu sọ̀rọ̀ ni ìjà ló dé torí dòwe ẹ rántí pé Rolex D ti wúlò fún yín rí ẹ ti ránṣẹ́ rí ó ti bá yín fọ mọ́tò ó ti bá yín róúnjẹ rí ó ti ṣe nǹkan fún yín rí Alhaji Táyé Currency ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kó gbé kéèsì yẹn kúrò lọ́wọ́ kó nǹkan ọ̀tún lé ẹ lọ yanjú ẹ̀ lé tó bá jáde ẹ jẹ́ kó filẹ̀ á jáde aṣàpọ́lọ́jì gbogbo ayé á dẹ̀ kọ́rọ̀ ẹ̀ jẹ pé nǹkan tó ń sọ ọ̀rọ̀ ẹnu lásán ni tẹ́ bá láwọn kan wọ́n sì claim pé ó ní kínní ó ní ráìtì ó ní gbá kò sí nǹkan tó ń jẹ́ ráìtì kò yẹ ẹ má gbọ́ nǹkan táwọn yẹn ń sọ ti ìyá ọmọ yẹn tẹ́ ẹ bá tẹ́ wà fẹ́ wo ti yẹ pé yẹn náà support yẹ ẹ wo ti bàbá ẹ̀ tó ẹ̀sẹ̀ jáde láyé àfòkú ọ̀run bàbá yẹn bẹ̀yìn àfẹ́ Ọlọ́run Elédùmarè bẹ̀yìn Alhaji Táyé Currency gbogbo nǹkan tó ń dán nínú ayé yín àfi bẹ̀yìn ẹ bá wa tíjú àánú wo di Rolex D ẹ bá wa tíjú àánú wo gbogbo fámìlì Alhaji Táyé Currency ẹ jọ ẹ má bínú ẹ jẹ́ ká gbà pọ́nmọ́ ẹ sọkúsọ ni ẹ bá wa tíjú àánú wo ẹ má wo tàwọn tó ń sọ̀rọ̀ ẹ má wo tàwọn tó ń tì í brother mi Bọ́kù Jaka I know you try your best ẹ gbìyànjú ẹ̀gbọ́n mi brother mi ẹ jọ you know I have your number I supposed to call you but ọ̀rọ̀ orí social media ni that is why I also used to use this opportunity to plead for Alhaji Táyé Currency mo ti ń tàn láti rí Alhaji Táyé Currency láti ibi jọ́ mélòó kan but Alhaji Táyé Currency ó sì lára ndì mi ò dẹ̀ ní nọ́mbà Alhaji Táyé Currency ní UK mo ti send message Alhaji Táyé Currency wọn ò tí ì rí maybe come and reply maybe he's busy there over there ẹ jọ̀ọ́ Bọ́kù Jaka ṣe rí Yorùbá ní ẹ jẹ́ ká pé wèé lọ́kọ ìyàwó kó lè yẹ ká rọ̀nà lọ tẹ́ ẹ bá ní ìkà lẹni tí ó mú dìrò tó ẹ bá ní ìkà lẹni tó mú Rolex D ok èmi ò pa Alhaji Táyé Currency nìkan Alhaji Táyé Currency ó ṣe the right thing ló ṣe to clear our names ṣùgbọ́n ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ̀yin wọ́wọ́ láti fáwọn èèyàn pọ́n láti pé máa fi fèsì kẹ́ máa fi du kéèsì fáìtì kéèsì Rolex D ẹ bẹ́ẹ̀ kí n parọ́ fún yín kò sí lọ́ọ̀yà tó máa sọ fún pé Táyé Currency ó jẹ ó ráìtì o wọn ló jẹ̀bi ni kò lẹ́tọ̀ nítorí owó iṣẹ́ títí wọn ṣùgbọ́n ní òfin àwọn náà mọ̀ pé sábà búlẹ̀ crime ni tí ò bá ti nẹ́rì lórí nǹkan tó búlẹ̀ ẹni yẹn brother mi Bọ́kù Jaka ẹ jọ torí Ọlọ́run ká jọba alẹ́ fúnra rà kò ní kí yóò mọ̀ ga o if truly you love the Rolex D ẹ ṣe mí fún ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ plead ni ìyẹn ò ní kọ́ kẹ́ orí kẹ́ ẹ lọlé ẹ lọ jẹun Táyé Currency kò ló ń bọ yìí o ṣùgbọ́n ẹ rántí ìgbà tẹ́tijọ́ wà rí tẹ́tijọ́ ṣẹ̀gbọ́n àtàbúrò rí nígbà tẹ́tijọ́ ṣe àbá àtọmọ rí bọ̀ tó ẹ pò tọ́lẹ̀ wá láìkí Rolex D ẹ jọ̀ọ́ ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run alẹ́ ẹ̀ ságà ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ jẹ́ kó mú kúrò ń bẹ̀ yẹn ẹ tẹ́ ẹ bá ní kò sàgbéra lọ́wọ́ Táyé Currency irọ́ ni o Táyé Currency ló ní kéèsì ọjọ́ wà lọ́wọ́ ẹ o tó bá fọ́ọ̀n lọ́yẹ̀ tó bá ní pé kò ṣe kéèsì mọ́ wọ́n withdraw kéèsì ẹ̀ kó nǹkan ti lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa withdraw ẹ̀ wọ́n ẹni tó lẹ́jọ́ nù wò ṣẹjọ́ mọ́ wọ́n máa withdraw ẹ̀ ẹ lọ fún egun ètò lòtó o ẹ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ ká lọ gbápú lórí ọ̀rọ̀ Rolex D o ẹ jẹ́ kí ẹ tiẹ̀ jẹ́ priority fún yín o
kò sí nǹkan tí yẹn lè ṣe ẹjọ́ torí Ọlọ́run ó lè ṣe mẹ́wàá o alágbára ò ní kankan tó kújú kó fagbára rẹ ní jẹ lọ o ọmọ ọ̀lẹ́ni kó ṣe jẹ́jẹ́ o tọmọ ọ̀lẹ́ bá ti lọ ṣe gẹ̀bẹ̀bẹ̀ sálágbára ó máa fọ́ nígẹ̀ o afọ́ ẹni tí ò níyè dégbò ẹ̀yìn o ẹ̀rọ náà ti pé àwọn rẹ̀lẹ́dì ti kú o ikú ọ̀rọ̀ ọmọ náà ló jẹ́ ká báyẹn ní shock gẹ́gẹ́ bí ẹ ṣe sọ I was taught there brother mi please ẹ jẹ́ kan lọ bẹ́ẹ̀ mọ́mí Rolex B ẹ jáde àṣàbíamọ ẹ pé àwọn àgbààgbà ẹ lọ sí family Aláìtàyè Currency ẹ lọ bẹ̀ wọ́n ẹ lọ bá Alájà Mojísọ́lá ìyá Currency ẹ lọ rán bàbá níwájú ẹ kó ro tàbí amọ́ kọmọ yẹn lè jáde kéèsì Táyé Currency lè yọ kéèsì pẹ̀lú pé kò sí Nàìjíríà ó lè pélé ẹ̀kún òṣèjọ́ mọ́ ẹ mú kó mbẹ má lè mú kúrò ẹjọ́ ti wà ní kóòtù o ó ti wà lọ́wọ́ ìjọba o kò sí nǹkan tó kan Currency mọ́ o bẹ́ẹ̀ tó bá ní òṣèjọ́ mọ́ lórí fóun kọ́ lásán wọ́n máa gbé kóòtù yẹn mọ́tà ẹ̀kún kóòtù ni o ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ mọ́mí Rolex D tí n bá sọ̀rọ̀ tó bá dùn ẹ má bínú ara bí amọ̀ ló ta mí o brother mi Boku Jaga I know you are doing the best láti kò fi promote àwọn young artists please then let's calm down alẹ́ saga ẹ jẹ́ kọ́ Rolex D kò jọyìn lójú gbogbo àtẹ́ fi lè bẹ̀bẹ̀ tó wá pé wọ́n bẹ̀bẹ̀ bòṣìkà kó lè káyìn ráàyè lọ ni mi ò pété kọ́sì òṣìkà ẹ ṣe ẹ gba Currency kúrò ẹ gba Rolex D kúrò torí nǹkan tó sọ kò lè win ní kéèsì o ẹ bẹ́ẹ̀ kí lọ́ọ̀yà tàn yín wá jẹ́ o lọ́ọ̀yà always fool people ẹ bẹ́ẹ̀ kàn tàn wá o can never win that case tí o bá ti lẹ́rìí lórí nǹkan tó sọ cyberbullying is a crime èmi ò ti sọ jù báyìí lọ Alhaji Kamadu Ayinde onílé ńlá lórúkọ mi tó bá gbọ́ mi ẹ bá mi ṣe nǹkan tó tọ́ lórí ẹ̀ let's do the right thing in the right time ẹ jọ̀ọ́ àní ṣe rẹ́sì àní correct peace lórí Rolex D o ẹ jẹ́ kí n bá filẹ̀ Aláìtàyè Currency please àforúkọ Ànábì wa Muhammad bẹ̀yìn àforúkọ gba àwọn tó láyé bẹ̀yìn àforúkọ ìyá yín Mojísọ́lá bẹ̀yìn ẹ bá wa ẹ dìbò rẹ àwọn olùgbẹ́bẹ̀ ẹ jẹ́ kán gbé kúrò ẹ jẹ́ kán release ẹ kò jù báyẹn lọ mọ́mí Rolex D ẹgbẹ́ bí Rolex D ẹ ṣe mí fún ire o.